ẹ kú ojúmọ́ níbikíbi tí atẹ́gùn ètò yìí tó ń fẹ́ dé nílé ni tàbí lókè òkun. Ó dá mi lójú wípé àlàáfíà ni mo bá yín. Àlàáfíà Ọlọ́run kò dẹ̀ ní dágbére fẹ́mi àtìyín. Ọpẹ́yẹmí Àfìlákà Tàlàbí lórúkọ mi, olóhùn àrà. Ìròyìn la mú wá fún yín láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Àmọ́ ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Lórí ọ̀rọ̀ owó oṣù tí ó kéré jùlọ tuntun, ẹ dira fún ogun o. Ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ NLC ló ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. Àjọ NNPC ti ṣàlàyé wípé kò sí èròǹgbà kankan láti fi kún owó epo rọ̀bì. Ààrẹ ti yọ̀ǹda àwọn ẹlẹ́wọ̀n 500 ní ìpínlẹ̀ Kánò. Àwọn ọ̀dọ́ tínú ń bí ti ṣekú pa olórí àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Imo. Ààrẹ ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti fòǹtẹ̀jan ìyànsípò Ojukwu. Ìjọba ìpínlẹ̀ Kogi yóò ṣètò ìforúkọsílẹ̀ fáwọn Fúlàní. Olùṣọ́ àgùntàn kan ti ké sí ilé ẹjọ́ láti tú ìgbéyàwó ńká. Ìjọba àpapọ̀ ti fòǹtẹ̀jan ṣíṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni 6 sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná pa odidi mọ̀lẹ́bí kan run ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ṣíṣe ìwádìí àwọn gómìnà tí ó jẹ́ àwọn òṣìṣẹ́ lówó oṣù, àwọn tí ó ń ṣojú àpérò àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí NGF nínú ìgbìmọ̀ 30 ènìyàn eléyìí tí ààrẹ Muhammadu Buhari ṣàgbékalẹ̀ rẹ̀ láti ṣètò owó oṣù àwọn òṣìṣẹ́ tí ó kéré jùlọ. Ìbẹ̀rùbojo wà wípé ìgbésẹ̀ tuntun yìí lè le díẹ̀ láti gbé. Ibi tí ó tún lè dé, ẹgbẹ́ àwọn tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ ti dá lábàá fún àwọn òṣìṣẹ́ láti gbáradì fún ogun lójúnà àti mú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tí ó kéré jùlọ ọ̀hún wá sí ìmúṣẹ, tí wọ́n sì ṣèkìlọ̀ wípé ó ṣeéṣe kí wọ́n fẹ́ fi àkókò ọ̀rọ̀ ọ̀hún ṣòfò. Nígbà tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC, ìyẹn Nigeria Labour Congress àti TUC Trade Union Congress láti bí ọdún 2 sẹ́yìn béèrè fún ẹgbẹ̀rún 16 náírà, ẹgbẹ́ ULC, ìyẹn United Labour Congress, wọ́n béèrè fún ẹgbẹ̀rún 90. Bí ó tiẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ NLC sọ wípé àwọn yóò sì béèrè ju ẹgbẹ̀rún 16 náírà lọ, ẹgbẹ́ ULC náà sọ wípé ẹgbẹ̀rún 90 náírà ọ̀hún kò lè tó rárá pẹ̀lú gbogbo ohun tí ó wà nílẹ̀. Inú àwọn adarí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí ó ń ṣojú ẹgbẹ́ NLC àti ULC lánàá kò dùn rárá sí ìgbìmọ̀ àwọn aṣojú àpérò àwọn gómìnà lórí ọ̀rọ̀ owó oṣù tí ó kéré jùlọ ọ̀hún eléyìí tí ààrẹ ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tí ó kọjá. Àwọn gómìnà tí ó wà nínú ìgbìmọ̀ náà ni Rochas Okorocha ti ìpínlẹ̀ Imo, Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers, Rauf Arẹ́gbẹ́ṣọlá ti ìpínlẹ̀ Ọ̀ṣun, Hasan Dankwambo ti ìpínlẹ̀ Gombe, Simeon Lalong ti ìpínlẹ̀ Plateau àti Abubakar Atiku gómìnà ìpínlẹ̀ Kebbi. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ wa NNPC lọ́jọ́ Ajé nílùú Àbújá tún tẹnumọ́ ọ̀rọ̀ wípé kò sí èròǹgbà kankan láti fi kún owó epo rọ̀bì. Nínú àtẹ̀jáde kan látọwọ́ Ndu Ngamadu tí ń ṣe adarí àpapọ̀ àjọ náà tó ń rí sí ìgbáyégbádùn ará ìlú, ó ní wípé kò sí èròǹgbà kankan láti fi kún owó epo rọ̀bì ṣáájú ayẹyẹ Kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yìí. Àjọ NNPC lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá
fi àtẹ̀jáde kan síta ní èyí tí ó fi sọ wípé wọn kò ní lérògbà láti fi kún owó epo rọ̀bì láwọn ilé epo. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé oye tí wọ́n ń ta epo náà ni wọ́n sì ń tà á. Ó wá rọ àwọn awakọ̀ tí ó fi mọ́ àwọn tó ń ṣàmúlò epo láti kọ etí ikún sí àhesọ ọ̀rọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n fi kún owó epo rọ̀bì. Ó tún sọ síwájú sí wípé kò nílò kí ẹnikẹ́ni lọ ra epo pamọ́ nítorí eléyìí kò léwu púpọ̀. Àwọn ènìyàn tí ó tò sórí ìlà ní àwọn ilé epo ní Sokoto àti agbègbè rẹ̀ tí eléyìí sì ṣe ìdíwọ́ fún àwọn awakọ̀ àti àwọn arìnrìn-àjò. Arábìnrin kan ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìlú Ìlọrin tí kẹ́nu bọ̀rọ̀ bí arákùnrin kan tí òun pàdé lórí ẹ̀rọ ìtàkùn ayélujára Instagram ṣe fi oògùn sínú ọtí òun. Ó bá òun lájọṣepọ̀ tí ó sì ya ìhòòhò ọmọlúàbí òun sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀. Lásìkò tí ọmọ náà ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú ní ìlú Ìlọrin pẹ̀lú omijé lójú, obìnrin ọ̀hún sọ wípé òun pàdé arákùnrin náà lórí ẹ̀rọ ìtàkùn ayélujára Instagram. Arákùnrin náà ní kí àwọn dìjọ máa jáde, àmọ́ tí òun kò dá lóhùn, òun kọ etí ikún sí. Nígbà tí ó yá, òun yí ìpinnu òun padà láti bá jáde. Ó wá ṣe lálàyé wípé òun kọ́kọ́ pàdé rẹ̀ ní ìlú Èkó lásìkò tí wọ́n gba ìsinmi ní ilé ẹ̀kọ́. Ó tún wá ní kóun wá pàdé òun ní ilé ìtura kan ní agbègbè Ọ̀jọ́ nílùú Èkó. Eléyìí ni yóò jẹ́ ìgbà kejì tí mo pàdé rẹ̀. Ó ní kí á dìjọ lájọṣepọ̀, àmọ́ mo kọ etí ikún sí. Ó ní òun yóò fún mi ní $15,000 tí ó sì san sínú àkáǹtì mi. Àsìkò tí mo ń mu ọtí tí ó gbé sí iwájú mi ni mo fura sí wípé ara mi ń ṣe bákan bákan. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura náà wá fún arákùnrin ọ̀hún ní rọ́bà ìdáàbòbò ni mo bá fi gbé ta. Àwọn ènìyàn ló wá gbà mí lọ́wọ́ arákùnrin náà. Ní ọjọ́ náà, ó wá dúnkokò mọ́ mi láti ṣàfihàn àwòrán mi tí ó yà ní ìhòòhò ọmọlúàbí fún bàbá mi. Ìyàlẹ́nu ni ó jẹ́ sí mi bí ó ti rí nọ́mbà bàbá mi, nítorí ìdúnkokò yìí ni mo tún ṣe lọ́ba tí a tún fi jìjọ lájọṣepọ̀, tí mo sì sọ fún kí ó pa gbogbo àwọn àwòrán mi rẹ́ lórí fóònù rẹ̀. Àmọ́ ó ní wípé òun ní fọ́nrán fídíò ìbálòpọ̀ èmi àti rẹ̀ lọ́wọ́. Mi ò lè fi ẹnu mi sọ ìṣẹ̀lẹ̀ yìí fún àwọn òbí mi. Eléyìí ló wá fà á tí mo fi sọ fún pásítọ̀ mi. Pásítọ̀ mi ló wá fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Lásìkò tó ń fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀, agbẹnusọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ìyẹn Àjàyí Ọ̀kásánmí sọ fún àwọn oníròyìn wípé wọ́n náwó gan afurasí ọ̀hún, àmọ́ tó tún mọ pápá bora lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ààrẹ Muhammadu Buhari lọ́jọ́rú ti yọ̀ǹda àwọn ẹlẹ́wọ̀n 500 ní ọgbà ẹ̀wọ̀n Kùmáwá ní agbègbè Kano. Eléyìí wà lára akitiyan ìjọba àpapọ̀ láti mú àdínkù bá àwọn ènìyàn tí ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Buhari gbé ìgbésẹ̀ yìí lásìkò tí ó dé ojúkò náà pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Abdullahi Ganduje àti àwọn mìíràn bẹ́ẹ̀ lọ. Àwọn oníròyìn jábọ̀ wípé ààrẹ wá sí Kano fún àbẹ̀wò ọlọ́jọ́ méjì tí ọkùnrin ní àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n gba ìyọ̀ǹda yìí. Ààrẹ wá gbà wọ́n lámọ̀ràn láti máa hu ìwà ọmọlúàbí kí wọ́n sì ta kété sí ohunkóhun yòówù tí ó lè dá wọn padà wá sí ọgbà ẹ̀wọ̀n. Ààrẹ tún wá fi kún àwọn ẹlẹ́wọ̀n yìí ní owó tí wọn kò dárúkọ iye rẹ̀ láti fi ṣe owó ọkọ̀ sílé. Olórí àwọn olùkọ́ ìyẹn head teachers ọ̀gbẹ́ni Cosmas Nwayo ní àwọn ọ̀dọ́ tínú ń bí ní Unoche Uzere ní ìjọba ìbílẹ̀ Eyimé Mbana ní ìpínlẹ̀ Imo ṣekú pa.
arákùnrin náà ẹni ọdún 67 ẹni tí wọ́n ṣekú pa lọ́jọ́rú ìyẹn ọjọ́ 29 oṣù kọkànlá ọdún yìí ni ó jẹ́ olórí àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Òbolo. Kò tún tán síbẹ̀ o, wọ́n dáná sun òkú arákùnrin yìí lẹ́yìn tí àwọn ọ̀dọ́ yìí lù ú pa látàrí wípé wọ́n ní ó ń ṣoògùn ó ń lo áìsì kí àwọn. Obìnrin opó kan nínú ìlú náà tún wá bu ẹnu àtẹ́ lu olóògbé náà wípé òun ló ṣekú pa ọkọ òun. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ àpapọ̀ agbègbè náà ìyẹn Nnana Okonkwo ló ṣètò àwọn ọ̀dọ́ tí wọ́n ya bo ilé rẹ̀, wọ́n ṣekú pa á, wọ́n sì tún jó òkú rẹ̀. Ìròyìn tún fi tóni létí wípé wọ́n pe ìyàwó olóògbé ọ̀hún ìyẹn Mary láti gbọ́rọ̀ lẹ́nu rẹ̀, àmọ́ tí wọ́n ní wípé ìyàwó rẹ̀ kò sọ ohunkóhun lásìkò náà. Ẹnìkan tí ó súnmọ́ mọ̀lẹ́bí olóògbé ọ̀hún sọ fún àwọn oníròyìn wípé wọ́n ṣekú pa Onwenu látàrí owú jíjẹ. Ó ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń jowú rẹ̀ látàrí pé ọwọ́ rẹ̀ ga sókè ju ti tàwọn lọ. Ó ní pé arákùnrin yìí kò ṣògùn sẹ́nikẹ́ni gẹ́gẹ́ bí olùkọ́ tí kò ní pẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ó tiraka láti kọ́ ilé bọ́ngálò ní yàrá 4 fún mọ̀lẹ́bí rẹ̀. Àmọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọn kò lọ sí ilé ẹ̀kọ́, wọn kò ṣiṣẹ́, bẹ́ẹ̀ wọn kò tajà ló parọ́ bàǹtàbàǹtà mọ́ wípé oògùn ló ń ṣe. Nígbà tí wọ́n ké sí alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn ọ̀gbẹ́ni Andrew Eweren, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ààrẹ Muhammadu Buhari ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ asòfin àgbà láti fòǹtẹ̀jọ ìyànsípò ọ̀gbẹ́ni Anthony Ojukwu gẹ́gẹ́ bí akọ̀wé àjọ tó rí sí ẹ̀tọ́ ọmọ ènìyàn ìyẹn NHRC. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Bukola Saraki ka lẹ́tà náà sétí ìgbọ́ gbogbo ilé lọ́jọ́ Ìṣẹ́gun. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti ṣàlàyé wípé kí wọ́n má fòǹtẹ̀jọ àbá ìyànsípò ààrẹ látàrí bí ọ̀gbẹ́ni Ibrahim Magu sì ṣe jẹ́ adelé alága àjọ tó rí sí ètò ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ìyẹn EFCC tòun ti bí àwọn aṣòfin ṣe tako ìyànsípò rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kogi yóò ṣàgbékalẹ̀ ètò ìforúkọsílẹ̀ fún àwọn Fúlàní tí ó ń gbé ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìjọba kan tí wọ́n fi ṣọwọ́ lọ́jọ́rú ní Lọ́kọ́jà. Àtẹ̀jáde yìí ní òṣìṣẹ́ tó rí sí ètò ìròyìn lẹ́ka ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ àwọn olóyè ìyẹn ọ̀gbẹ́ni Jordan Apata buwọ́lù. Apata wípé olùgbanilámọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn olóyè ọ̀gbẹ́ni Abubakar Ohe ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lásìkò ìpàdé kan pẹ̀lú àwọn lọ́balọ́ba. Ó ní wípé ìgbésẹ̀ yìí ní láti mú àlàáfíà àti ètò ààbò tí ó gbópọn wà ní ìpínlẹ̀ náà. Eléyìí yóò ṣe àǹfààní nínú mímọ̀ àwọn ojúlówó Fúlàní àti àwọn ayédèrú tí wọ́n pera wọn ní dẹrandẹran tí wọ́n lè fẹ́ wọnú ìlú náà láti domi àlàáfíà ìlú náà rú. Kò ṣàlàyé ìgbà tí ètò ìforúkọsílẹ̀ náà yóò bẹ̀rẹ̀, àmọ́ ó ní wípé yóò tún jẹ́ kí àwọn Fúlàní dẹrandẹran àti àwọn àgbẹ̀jìjọ máa ṣe pọ̀ lálàáfíà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ wa tún ti gbọ̀nà ara mi yọ lọ́jọ́ Ìṣẹ́gun látàrí bí àwọn awakọ̀ ṣe ń tò láwọn ilé epo ní ìlú Èkó, Ògùn, ìpínlẹ̀ Kwara, àwọn ìpínlẹ̀ káàkiri tí ó fi mọ́ olú ìlú ilẹ̀ wa Àbújá. Àwọn oníròyìn ṣàkójọpọ̀ rẹ̀ wípé àwọn ojúkò ìpọnpọ aládàáni ní agbègbè Àpápá nílùú Èkó níbi tí àwọn òǹtà epo rọ̀bì ti máa ń gbé epo lọ sáwọn ìpínlẹ̀ mìíràn kò ní epo nígbà tí àwọn tí ó ní kò tà á bí ó ṣe yẹ.
ìgbésẹ̀ rírí ọ̀pọ̀ àwọn ènìyàn tó ń tò káàkiri ilé epo ló ti wáyé bíi ọdún kan sẹ́yìn, òun ló tún bẹ̀rẹ̀ yìí lọ́jọ́ Ajé. Olùṣọ́ àgùntàn kan ìyẹn Adédayọ̀ Adéyẹmọ lọ́jọ́rú ti ké sí ilé-ẹjọ́ kan nílùú Adó-Èkìtì láti tú ìgbéyàwó ọdún 9 láàrin òun àti ìyàwó òun ká, ìyẹn Kẹ́mi. Ẹ̀sùn tí ó fi kan ìyàwó rẹ̀ Kẹ́mi ọ̀hún ni wípé ìyàwó òun yọ̀lẹ̀ gidigidi, kì í ṣètọ́jú àwọn ọmọ, bẹ́ẹ̀ kì í sì ń gbọ́ ìbáwí. Adéyẹmọ ẹni ọdún 38 ẹni tí ń ṣe olùṣọ́ àgùntàn ní ilé ìjọsìn Joint Air Assembly of God ní ìlú Adó-Èkìtì. Ó sọ fún ilé-ẹjọ́ wípé ìyàwó rẹ̀ kì í tọ́jú ilé, bẹ́ẹ̀ kì í tọ́jú àwọn ọmọ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé níṣu lọ́kà ni òun fẹ́ ìyàwó rẹ̀ ọ̀hún tí àwọn sì bí ọmọ 2, ọmọ ọdún 9 àti ọmọ ọdún 5. Ìyàwó mi kì í gbálẹ̀, kì í dáná fáwọn ọmọ, kì í wẹ̀ wọ́n, èmi baálé ilé ni mo máa ń dáná fún àwọn ọmọ. Adéyẹmọ wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ láti tú àwọn ká o, kí wọ́n sì jẹ́ kí àwọn ọmọ méjèèjì wà ní ìkáwọ́ òun kí òun lè tọ́jú wọn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ààrẹ ilé-ẹjọ́ náà, ìyáàfin Ọláyínká Akọ́mọlédè, wá sún ẹjọ́ náà di ọjọ́ 18 oṣù kìíní ọdún 2018. Ìjọba àpapọ̀ ti fòǹtẹ̀jọ ṣíṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni 6 sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ilé ẹ̀kọ́ aládàáni tuntun ọ̀hún, gẹ́gẹ́ bí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Malam Adamu, ìyẹn ní Admiralty University Ibusa ní ìpínlẹ̀ Delta, Spiritan University Nauchi ìpínlẹ̀ Abia, Precious Cornerstone University Ìbàdàn, Kano University of Medical Science Port Harcourt ìpínlẹ̀ Rivers, Atiba University ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Èkó University of Medical and Health Science ìpínlẹ̀ Èkó. Ààrẹ ológun tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gágun Ibrahim Babangida lánàá ti fi ìdánilójú rẹ̀ hàn lórí àpérò èyí tí gómìnà Ifeanyi Okowa ṣáájú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Nígbà tí ó ń ṣàfihàn rẹ̀ wípé wọn yóò ṣètò àpérò tí gbogbo ènìyàn yóò nífẹ̀ẹ́ sí, Babangida ní wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò rí àpérò tí ó dáa ju tàtẹ̀yìnwá lọ. Ó sọ̀rọ̀ yìí nígbà tí alága ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ìyẹn Senator Ahmed Makarfi àti àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú náà kọ̀wọ́rìn pẹ̀lú gómìnà Okowa lọ bá Babangida ní ilé rẹ̀ ní Minna ní ìpínlẹ̀ Niger lórí bí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ṣe padà sínú ẹgbẹ́ òṣèlú PDP. Babangida ní wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó sì lẹ́tọ̀ọ́ láti lọ sí ẹgbẹ́ òṣèlú yòówù tí ó bá wù ú nítorí òfin ilẹ̀ wa fàyè gbà á, kí bẹ́ẹ̀ ń ṣe ohun tuntun. Kò dẹ̀ sí ohunkóhun tí ó lòdì sí kí àwọn olóṣèlú kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú mìíràn. Níṣe ni ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ ní àdúgbò Buraimo ní agbègbè Bariga ní ìpínlẹ̀ Èkó lánàá Ọjọ́rú lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná gba ẹ̀mí lọ́rùn olùṣọ́ àgùntàn ìyẹn Kenneth Eze, ìyàwó rẹ̀ Favour àti àwọn ọmọ wọn 2 Miracle àti Marvelous. Kenneth ni ó jẹ́ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn World Harvest Ministry ní agbègbè Gbàgádà ní ìlú Èkó. Ìròyìn fi yé wa wípé àwọn mọ̀lẹ́bí mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n gbé nínú ṣọ́ọ̀bù tí lọ́kọ-láya náà ti ń ta oògùn àti provision ní ìjàmbá iná ṣekú pa. Kenneth kó mọ̀lẹ́bí rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù tí ó ti ń tajà látàrí bí kò ṣe ní owó lọ́wọ́ láti fi san owó ilé tí wọ́n ń gbé tẹ́lẹ̀. Ìròyìn tún tẹ̀síwájú wípé àwọn òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná mú iná wá láago 2 òwúrọ̀, eléyìí ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà. Àwọn òṣìṣẹ́ panápaná
tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó àti àwọn ọlọ́pàá ní Bàrígà ló dá sí ìṣẹ̀lẹ̀ náà àmọ́ tí wọn kò rí ẹ̀mí kankan dóòlà. Kí Ọlọ́run má jẹ́ ká rí ìjàmbá iná o. Ẹ jẹ́ kí a mú àwọn ìròyìn láti ilẹ̀ òkèèrè wá sí etí ìgbọ̀nyín. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ rí yẹn Barack Obama ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn adarí láti máa ronú jinlẹ̀ dáadáa kí wọ́n tó kan ohunkóhun sórí ẹ̀rọ ìtàkùn ayélujára yálà lórí ẹ̀rọ Facebook ni, WhatsApp ni tàbí Twitter. Obama lásìkò tó wà nílẹ̀ India lọ́jọ́ Ẹtì ni wọ́n béèrè nípa ẹni tí ó gba ipò lọ́wọ́ rẹ̀, ìyẹn ààrẹ Donald Trump, ẹni tí ó máa ń wà nílé ẹ̀rọ ayélujára Twitter lóòrèkóòrè. Àmọ́ Obama ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn èèkàn láti máa lákìíyèsára. Ó ní wípé mo lérò wípé ó yẹ kí a ní àkíyèsára lórí agbára tí àwọn ẹ̀rọ ìtàkùn ayélujára yìí ní. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀rọ Twitter, Facebook, WhatsApp àti àwọn ẹ̀rọ ayélujára mìíràn ní agbára gidi tí wọ́n sì lè fi ṣe ohun rere tàbí ohun burúkú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn ẹgbẹ̀rún lọ́nà mílíọ̀nù ló ń tẹ̀lé òun lórí Twitter, ìyẹn 100 million Twitter followers, èyí tí ó ju tàwọn tó ń ṣàmúlò rẹ̀ lóòrèkóòrè lọ. Obama kòrò ojú sí àwọn ohun tí Trump ń kọ sórí ẹ̀rọ Twitter. Ó ní wípé ó yẹ kí ènìyàn ronú jinlẹ̀ dáadáa kí ó tó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ó yẹ kí ènìyàn ronú kí ó tó kọ ohunkóhun sórí ẹ̀rọ ayélujára. Wọ́n ti rán amòfin kan nílẹ̀ Egypt, ìyẹn Nabil al-Wash, lọ sẹ́wọ̀n ọdún 3 látàrí bí ó ṣe ní wípé kí wọ́n fipá bá obìnrin yòówù tí ó bá wọ aṣọ tí kò yẹ fún ọmọlúàbí sùn. Amòfin yìí ni ó sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lọ́jọ́ 10 lásìkò ètò kan lórí òfin tí wọ́n fẹ́ ṣe lórí òwò nàbì. Ó ní pé ṣé inú yín máa ń dùn tí ẹ bá rí ọmọbìnrin tí ó rìn kọjá lójú títì tí aṣọ tí ó wọ̀ fi ìdajì ara sílẹ̀? Ní ìbéèrè tí amòfin yìí béèrè lọ́wọ́ àwọn ènìyàn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé tí obìnrin náà bá rìn gbèrègbèrè kiri báyẹn, ó nílò kí wọ́n dójú tì í kí wọ́n sì fi ipá bá a lájọṣepọ̀. Àpapọ̀ ẹgbẹ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ obìnrin wọn kò rojú sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ní eléyìí tako òfin ilẹ̀ Egypt. Ṣáájú kí a tó dánu dúró lórí ìròyìn wa fún tòwúrọ̀ yìí, ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Lórí ọ̀rọ̀ owó oṣù tí ó kéré jùlọ ti san, ẹ dẹ́ra fún ogun. Ẹgbẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ NLC ló ṣàlàyé fún àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. Àjọ NNPC ti ṣàlàyé wípé kò sí èròǹgbà kankan láti fi kún owó epo rọ̀bì. Ààrẹ ti yọ̀ǹda àwọn ẹlẹ́wọ̀n 500 ní ìpínlẹ̀ Kano. Àwọn ọ̀dọ́ tínú bí ti ṣekú pa olórí àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Imo. Ààrẹ ti kọ̀wé sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti fòǹtẹ̀jọ ìyànsípò Ojukwu. Ìjọba ìpínlẹ̀ Kogi yóò ṣètò ìforúkọsílẹ̀ fáwọn Fúlàní. Olùṣọ́-àgùntàn kan ti ké sí ilé ẹjọ́ láti tú ìgbéyàwó ká. Ìjọba àpapọ̀ ti fòǹtẹ̀jọ ṣíṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni 6 sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná pa odidi mọ̀lẹ́bí kan rú ní ìpínlẹ̀ Èkó. Èyí lópin ìròyìn wa fún tòní láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Ẹ láǹfààní láti gbọ́ wa lórí www.ibileradio.com tàbí TuneIn Radio. Ọpẹ́yẹmí Àfìlákà Sàlàbí lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Olóhùn àrà, ẹ jẹ́ ká máa dágbére fún tòórọ́ yìí. Lágbára Ọlọ́run, a ò ní dágbére lékú lọ́wọ́ o, bẹ́ẹ̀ a ò ní dágbére lárùn lọ́wọ́. Ó dìgbà.